Olútọ́lá o, Olúwabùkáyọ̀mí Anímáṣàhùn ni mò ń ké sí. Ọmọ wọn nílùú Ìbàdàn ní sọjọ́ bí lónìí. Yèyé orí ọ̀fẹ́, yèyé Wendy, yèyé Fọlábí máa gbóhùn ẹnu mi. Ọmọ bàbá mi Ẹ̀dà Benjamin Ọládélé Àjàní ní sọjọ́ bí lónìí. Ìyá mi ìyá dáadáa òun ní sọjọ́ bí lónìí yóò kórí jẹ́ òpẹ́ láyé. Mo ní ṣe bí tọ́dún bá ti dé ọdún mọ́dún rẹ̀ lọ́ọ̀dún o. Olútọ́lá o, mo ní tọ́ ọdún bá ti dé ọlọ́dún mọ́dún rẹ̀ lọ́dún ni. Ó kú àyájọ́ ọjọ́ ìbí rẹ̀ òní o. Kórí jẹ́ òpẹ́ láyé, kó o lówó, kó o lọ́lá, kó o má ṣe dòkú nílé ayé. Mo ní o gbéra ńlẹ̀ kó o dìde. Olúwabùkáyọ̀mí ni mò ń bá wí, mo ní o gbéra ńlẹ̀ kó o dìde torọ́jọ́ òní lọ́jọ́ ìbí rẹ̀. Torí bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún ẹ̀ lọ́dún. Bóyin ṣe mọ tirẹ̀ lẹ́fẹ̀rẹ̀ o, bí kúkú ṣe mọ tirẹ̀ láàtàn. Ejò lámọ tirẹ̀ láàpá ọjà rẹ̀ kórí jẹ́ òpẹ́ láyé. Aya Adébáyọ̀ Anímáṣàhùn, yèyé orí ọ̀fẹ́, yèyé Fọlábí, yèyé Wendy, mo kí ọ kú oríire. Ìyá àwọn opó, ìyá rere, ìyá aláàánú ni. Aláṣẹ àtolùdarí Positive Women Empowerment, mo kí ọ kú ọdún. Happy birthday to you. Olútọ́lá o, Olúwabùkáyọ̀mí, mo kí ọ kú ọdún. Mo ní torí tọ́lọ́dún bá ti dé àmọ́dún ẹ̀ lọ́dún ní kórí jẹ́ òpẹ́ láyé. Abọ́lájí ló máa rán mi wá o, lónìí bóun délé bàbá tó bí ọlọ́mọ. Ó fohùn sí mi lẹ́nu lónìí lọ ní Ìbàdàn nílé bàbá tó bí ọlọ́mọ. Ṣé wọ́n lọ́mọ Ìbàdàn o? Kẹ̀rìrì lójú ogun. Ṣé wọ́n lámọ́ ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà? Ẹlẹ́ẹ̀lẹ́ lomi títẹrú tọmọ mú nílá ipò àṣejìrẹ́ lomi àbùrùbùwẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. Olútọ́lá sọ ní Ìmọ̀rìn sọ nílùú Ìbàdàn. Ẹ̀yin lọmọ ológbòjò, ọmọ ológbòjò tí ò díje. Mo lé dúkún di mẹ́fà lò pọ̀ ilé kí ló dé tóbìnrin ò máa wo. Èmi ló ṣe tóbìnrin ò máa wo. Ẹ̀wù di méjì ẹ lò gbogbogbò. Gbogbo ti wá lùkárà bí àjèrè. Olútọ́lá o, tí wọ́n bá ń béèrè pé bàbá ta ni ògbójúlógún, mo ní kò mọ̀ jẹ́ kó yún àwọn pé bàbá ti rí lóko bàbá tí wọ́n lẹ́rú. Bí èèyàn ò bá délé Olúgbòde kò ní ìbomi eégún. Ìwọ lọ máa jòrò sùn o, ọmọ jòrò sùn o, ọmọ jẹ̀gbín yóò fi kára ń fọ́rin mu ni. Mo lọ ti sọdún èyí náà, ó ṣe tẹ́mì ní lọ́lá Ọlọ́run ọba Elédùmarè. Olútọ́lá o, ọmọ bàbá mi Ẹ̀dà Benjamin Ọládélé ni mò ń kí, mo ní o mọ̀ gbóhùn ẹnu mi. Aláṣẹ àtolùdarí Positive Women Empowerment, ìyá aláàánú, ìyá rere, ìyá opó. Ìyá tó ń ṣàánú fún tọmọdé tó ń ṣàánú fún tàgbàlagbà ní kórí jẹ́ òpẹ́ láyé. Olóò ti sọdún èyí náà o. Ọmọ péjú ṣe tẹ́mì ní lọ́lá Ọlọ́run ọba nínú owó, nínú ọlá, nínú àìkú tí ń ṣe baálẹ̀ ọrọ̀. Oníríkú ọmọ, oníríkú ọkọ, oníríkú ẹbí, bẹ́ẹ̀ ló oníríkú